ewu ẹlẹ́pẹ̀ la wà ní Ìkòròdú nílé bàbá Suwe níbi tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ètò ìsìnkú olóògbé náà. Àwọn òṣèré wọ́n ti ń péjú síbí. Fún ẹni tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ ilé bàbá Suwe la wà ní Ìkòròdú níbi tí wọ́n ti ń ṣe tí ètò ìsìnkú rẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀. Àwọn ẹbí ará, àwọn òṣèré wọ́n ti ń péjú sí ilé rẹ̀ báyìí tí wọ́n múra fún ètò ìsìnkú tí ó máa wáyé ní òní ní àdúgbò ẹlẹ́pẹ̀ ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó. Àti bàtà ti débí látàárọ̀ ni àwọn èèyàn ti ń péjú. Àwọn òṣèré tíátà tó ti débí nínú wọn náà ni Ọ̀gá Bello, Mr. Latin, Délé Òdúlé àti Jídé Kòsọ́kọ́. Nínú wọn ni àwọn òṣèré tí wọ́n ti débí lóòrọ̀ yìí tí wọ́n ti wá sí ilé olóògbé bàbá Suwe láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún, láti wá síbi ètò ìsìnkú ẹ̀. Fún àǹfààní ogun tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ilé bàbá Suwe la wà ní àdúgbò
ẹlẹ́pẹ̀ nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó, níbi tí ẹbí ará ọ̀rẹ́ ni wọ́n ti ń péjú láti ṣe ìsìnkú olóògbé náà. Ilé olóògbé Baba Suwe ni a wà ní àdúgbò ẹlẹ́pẹ̀ ní ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó, níbi tí wọ́n ti fẹ́ ṣe òkú ẹ̀. Àwọn òṣèré, àwọn ẹbí, ọ̀rẹ́, ará gbogbo àwọn èèyàn ti ń péjú sí ibi tí wọ́n ti ṣe ètò ìsìnkú náà. Ọ̀gá Bello, Jídé Kòsọ́kọ́, Délé Òdúlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá ṣe ń lọ.